nípa ọ̀rọ̀ tó ń lọ Sunday ló ṣẹlẹ̀ sí Àdìsá Májàsọ́lá ló ṣẹlẹ̀ sí Àdìsá olùjìbìtì kò lùjìbìtì ẹgbẹ́ wálé ẹlẹ́kọ́ ní Germany Àdìsá òkìkí tí ó ní iye ìtò Èdùmàrè báwa mi sí Èdùmàrè ó ń tàn lọ ọ̀rọ̀ Síkírà ṣé ẹ̀yin bàbá yìí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá yìí Nigeria is a fraud ojoojúmọ́ là ń sọ fún yín ṣé wá rí Sunday Igboho no amount of nǹkan tẹ́lẹ̀ sọ nípa ẹ̀ ajé wọ́n ti gé àwọn èèyàn létí lọ ní adviser gidi ni wọ́n ti gé etí àwọn èèyàn lọ àwọn èèyàn ti di àṣàkẹ́ wọn ò gbọ́n pa lórí ọ̀rọ̀ Sunday Igboho àwọn èèyàn ò gbọ́ anything no matter what you may say about him even though lóyè bàbá ti bọ́ táwọn ti debunk ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ò gbọ́n pa tó bá ti lọ́ọ́ Àdìsá wọn ò gbọ́ anything ọ̀nà bí tẹ̀ ń lọ yẹn ó rọ̀ǹgì láti Sunday Igboho olùjìbìtì wọ́n ní kó gbé wálé ẹgbẹ́ wálé wọ́n ní kóòtù ti dájọ́ kó máa gbé bọ́ Lagos State ẹ lè pa mí Sunday Igboho lẹ́wọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa yẹn wọ́n lọ́lù jìbìtì $420,000 wọ́n ní kó gbé wálé kó extradite ẹ̀ kóòtù ti dájọ́ iṣẹ́ ìwé fi gbogbo ọ̀nà bá lórúkọ jẹ́ àbí ẹ̀dẹ̀ mọ́ tán o ẹ ṣàfẹ́ máa try gbogbo ọ̀nà láti jẹ́ kí àwọn ọmọ Yorùbá kẹ́yìn sí kì í ṣe era tá a wà yìí kì í ṣe àsìkò tá a wà yìí ní adviser gidi ríyàn gidi báyìí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ti gé etí àwọn èèyàn lọ àwọn èèyàn ò gbọ́n pa lórí Àdìsá Olúwa gba ọpẹ́ wa àwọn ọmọ Yorùbá wọn ò gbọ́ anything bẹ́ẹ̀ kí tó go inside kí tó go deeper sórí ọ̀rọ̀ Sunday Igboho mo fẹ́ bi yín báwo ni ṣe ti yín ṣì wà ń bẹ̀ torí èmi tẹ̀ ń wò yìí wọ́n ti gé tì mí lọ ìgbọ̀n pa wọ́n ti dọ̀rọ̀ Àdìsá àgbẹ́nìtì abẹ́yìn sí gbọ́n kankan lẹ́yìn Àdìsá ni àgbọ̀n pa nílẹ̀ Yorùbá of today ẹ ti fìyà jẹ wá débi wípé ṣe ni kó bá Sunday Igboho lórí ìyá yín ààrí òun nìkan láyé tó ń speak fún wa ẹ̀yin ọba wa ẹ̀yin ìjòyè wa ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ lè fi Sunday Igboho ṣàríkọ́gbọ̀n you can learn from him nígbà kan kíní kan tọ̀ gírí politician tọ̀ nísìnyí àwọn yóò gbọ́n kankan because àwọn èèyàn ti rí pé dídá Sunday Igboho ó pọ̀ ju àìdá ẹ̀ lọ ẹ lè jẹjẹ lérewé o kẹjọ mú lérewé o kẹjọ sẹ́ni ti papọ̀ o problem gbogbo yín jọ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ yìí ní ilẹ̀ tó mọ́lẹ̀ Yorùbá lẹ́nìí àwọn ò ní mẹ̀sáyà kankan tó kọyọ Sunday Igboho ẹni tó bọ́ta tó ní Sunday Igboho lùhùn ní jìbìtì $420,000 and 600 and kìíní kan pẹ́ wọ́n ti dájọ́ ní kóòtù Lagos State wọ́n ní kan extradite ẹ̀ wálé ókè o lóyè bàbá ti jáde ó ní kò sí ohun tó jọ bàbá fúnra wọn ti ṣàlàyé wọ́n ní àwọn méjì náà jà sí ọ̀rọ̀ ṣepo kò ṣepo ní Kútọ́nù ẹ̀dẹ̀ pàwọ̀ Sunday Igboho fóònù wọn bóyá náà ń sùn tẹ́lẹ̀ bá ti ní problem báyìí á pè ní tòun bá ní problem báyìí wọ́n á pè ní ọjọ́ ọ̀rọ̀ epo ní sí Sunday Igboho tó ń tepo ní Germany tó wà ló bá wọn dá sí gẹ́gẹ́ bá ṣe rí pé bí aṣíwájú wa ni níbi tọ́rọ̀ dé nílẹ̀ Yorùbá ń sìn ẹlòmíì gan bóyá máa báyàwó ẹ̀sùn gan lè pè Sunday Igboho pé bàbá ẹ̀jọ̀ tó bá báyàwó mi sọ advice mi everybody ti rí gẹ́gẹ́ bí ẹ̀ta lè máa gbé ọ̀rọ̀ lọ bá táwọn òde fẹ́ gbọ́ ìsìn nípa ẹ̀ lálábùrú bàbá ní táwọn bá wọn dá sí nìyẹn wọ́n sanwó epo láàrin ara wọn wọn sanwó epo mo jẹ́ lówó ọjọ́ ń ṣe bísínẹ́sì ni ẹni kan máa gbé bọ̀ Nàìjíríà kò sí wàhálà
ẹ lọ school ọ̀bọ ẹ mọ school ọ̀bọ monkey shadow ẹ kàn lọ gan lọ́rùn báyìí kẹ máa rúbọ̀. ó ṣe jẹ́ pé àsìkò tó gbé lẹ́tà lọ sí kí lórúkọ ẹ̀ kí lórúkọ ẹ̀ tó gbé lẹ́tà lọ rẹ́ mi létí ọ̀dọ̀ prime minister kínní àtìgbà ló wà lu jìbìtì kò sáàlà. ẹ kàn rántí wípé ohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà àfọwọ́rà àkàrà láti fi jẹ̀kọ àfọwọ́rà àkàrà láti fi jẹ̀kọ àfọwọ́rà láti fi jẹ̀kọ alágàbà gàbàgà ànábì gàbà òun fọwọ́ lẹ́rán wo ṣe àdámọ̀ wọ́n ń bínú lórí kádàrá ẹni ọlọ́run fẹ́ o àdìsá ẹni ọlọ́run fẹ́ lọ́lọ́run mi yàn májàsọ́ lára yàn fẹ́ Elédùmarè bẹ̀fẹ́ bẹ́ ò fẹ́ o bẹ̀fẹ́ bẹ́ ò fẹ́ o ẹ ò sùn já bẹ̀fẹ́ bẹ́ ò fẹ́ o ẹ ó ṣètò àlè fún bẹ̀fẹ́ bẹ́ ò fẹ́ o ẹ ó sùn já dá fún. Yorubawuyi mo rí kọrin iṣẹ́ ni mi ò lówó ẹ̀. ẹ̀yin tẹni Sunday Igboho lu jìbìtì náà kí lẹ́yìn lù yìí ẹ jẹ́ tí àwọn ará KWARA ò sí níbí àwọn ará KWARA ṣe wọ́n sí níbí Nigerian politicians ẹ̀ ní kúre ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ bá mi dá ẹjọ́ yìí olórí Nigerian politician wà láwọn olórí ibú mi fẹ́ bú yín mo kàn fẹ́ lọ sí comment section ẹ̀yin èèyàn tó bá ń wò mí torí ọlọ́run ẹ bá mi kọ́mẹ́ǹtì àjíbóolè olè Nigerian politicians ṣó lè lélẹ́yìn lábẹ́ lu jìbìtì àbíjàgbùdà ẹ pe àwọn èèyàn wípé ẹ fẹ́ empower àwọn ní Kwara State àwọn àfáà ò ní bọ́tà sọ̀rọ̀ nípele yìí o àwọn aṣọ ara wọn ò ní bọ́tà sọ̀rọ̀ nípele yìí ẹ pe àwọn èèyàn wípé ẹ fẹ́ empower àwọn èrò wa lọ bí ilẹ̀ bí ẹni wọ́n pọ̀ bí ọlọ́run ní Kwara State ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà wọ́n ti jọjú àwọn èèyàn ìlú Ìlọrin kì í ṣe ìlú méjì sínú ọtọ́sùnmọ́ àríjọ̀nà Ìlọrin ní. wọ́n ní káwọn èèyàn wá fún empowerment àwọn èèyàn lọ wọ́n débẹ̀ wọ́n ṣe empowerment ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ẹni mi kọ́ lẹ́sìn máa wọ́n pé yàtí ẹ bá mi share fídíò yìí ẹ bá wọ ẹnu mi ṣe ti tẹ́tọ́ pọ̀ ó yẹ tẹ́tọ́ pọ̀ lórí show yìí àbí kí n má show ẹ̀ fún yín ni ṣé kí n show ẹ̀ ẹ jòkó dáadáa torí ẹ máa ń rẹ́rìn ẹ máa yá sọ. Guys, please, I want you to help me to tag Very Dark Man or Beast Loaded or any blogger with this video that I sent right now. As you can see, as we people are many here, these people come as empowerment training and provision of start-up grant to women in Kwara South. That's me there. Yes, as you can see, I did not fear anybody. Look at me very well. You can't use me to do anything. Me, I will sell my home. If I will die now, Kinku. But you said you empower us. You came to empower us, and you use this laptop to deceive us. That you are going to give us laptop, and you not give us any laptop home. You just use the laptop to take picture with us and video, and you said that you give us laptop. People get bamio. They did not give us laptop. In case as you are seeing me that one play laptop for anyone she be KWARA na lie o. It was violated by Senator Yelola Isha Shiro. They later pack it at the end. If you look at the video, they pack it. Maybe they have contact with the Lenovo company. They later pack it at the end. As you can see them. They are packing it. So they not give us any laptop. Oh. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú tó jù síná tó súnmọ́ àlùjànnà. Ìlọrin ni ìlú Ìlọrin. Wàhálà fídíò yìí ó fọ́ ní àbí kò fọ́ ní.
kò fọ́nì ẹni máa kó fọ́nì bẹ́ẹ̀ni ṣe rẹ́rìn because àwí fún wọn tó àwọn náà ò gbà ó a ní Nàìjíríà ìṣe fraud o àwọn náà ò gbà ó ó yẹ bá mi kọ́ àwí fún wọn tó àwọn náà ò gbà ó wọn Nàìjíríà na scam o àwọn náà ò gbà ó ẹ pé àwọn èèyàn fẹ́ empower wọn ẹ fẹ́ ṣe empowerment fún wọn ẹ sá wọn sínú oòrùn tí gèlè tí ìjáàbù after that ẹ fún wọn ní laptop ẹ bá wọn ya fọ́tò wọ́n ya fọ́tò tán ẹ bá gba laptop lọ́wọ́ wọn wọ́n ti gbé wa ń gogo wọ́n ti gbáwọn èèyàn ní gogo àwọn àfáà ò ní bọ́ àbí àwọn àfáà ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ o wọ́n máa sọ̀rọ̀ nípa ẹ̀ aláwọn òbí wọn kú wọn ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ because ó fẹ́ káwọn ọmọ Yorùbá ká máa jẹ́ dìndìnrìn ṣùgọ́mù tọ̀gẹ̀lẹ̀dúná súpọ̀ wọ́n fẹ́ ká máa jẹ́ lọ iná go pọ́ ṣíbù kò ṣeé ṣe pot dey call kettle black àwọn tó ní kó gbé Sunday Igboho wálé ni o ẹ jẹ́ bọ́dá máa gbẹ̀yìn lọ sẹ́nẹ́tọ̀ kí náà porúkọ wọn sẹ́nẹ́tọ̀ Ṣàngámù àbíkẹ́ sẹ́nẹ́tọ̀ ibo ló máa gbẹ̀yìn lọ you see me laughing because a sọ fún yín mo pariwo títí láwọn akálòlò ní mí aláwọ̀ nílọ ní orí titan gini àwọn ọmọ bá yín gbé wá síta ṣùgbọ́n you will not expect me ipe gbogbo ẹkún ta sun nígbà yẹn ká tó máa sunkún nísìn àdúgbò máa ń gbẹ̀yìn ewúro àwa la ní síyá gbẹ̀yìn o síyá gbẹ̀yìn àwa la ní síyá gbẹ̀yìn o síyá ọbẹ̀nskẹ́ ẹ kà tún pè mí fún aláì ẹ̀yin tẹ́ ẹ bèrè mi láti jẹ́ òpẹ́ ẹ̀rí mi ẹ ṣé mo dúpẹ́ God bless you nǹkan ti dé o wọ́n láwọn èèyàn pléènì mọ́ airport la fẹ́ ṣò fún yín o wọ́n ní wọn ò ríyàn kó wá wọ pléènì ní airport wọ́n láwọn tó fẹ́ jápa gan-an ẹlòmíì ti ta ó ti fi passport ẹ̀ ó ti fi yáwó owó tó yá gan gàrí ló fi rà mi kọ́ ni mo sọ o sẹ́ni tí ò ní passport ló máa jápa wọ́n lébi ti fọ́ ojú anybody o èmi kọ́ ni mo sọ o wọ́n ní ọ̀rẹ́ àwọn èèyàn kán wá wọ pléènì mọ́ ní airport ní Nàìjíríà Murtala Muhammed airport tó pé ẹ máa tira yín báyìí ni tó bá pẹ́ kó tó débi pléènì èrò gan-an ó lè miss flight yẹ. True definition of economy of Nigeria lẹ fẹ́ wò yìí. Hello, my fellow Nigeria. We are reaching you live from Murtala International Airport. This gate here, you can see departure wing here. You can see the ever bubbling International Airport in Nigeria, the most bubbling and active airport in Nigeria. My dear respected Nigerian brothers and sisters, if you really want to know the current situation of this country, I think you need to come to the International Airport, most especially Lagos Murtala International Airport. You will see the situation here. This departure wing where there is no any airline boarding or checking. And then in the wing D, where we are heading to now, we only have Air France that is loading presently with scanty passenger on the flight. You can see the true picture of economy in Nigeria now. Even the so-called Japa, nobody even have money to Japa for now due to the current situation of the country. We are heading to Wing D, departure wing, where we have presently now
Before, we used to have virtually all the airlines, most especially in the evening like this, loading. We are in departure wing. But presently now, we only have Air France. You can see no long queue as usual. There's the priority. There's the priority wing for the business class and first class. Nobody there. And for the economy, you can see the scanty passengers. You can see in the evening at the Lagos International Airport, where even you will not get space to walk inside the airport. My dear respected brother and sister, this is the current economic situation of the country. It is a glaring. Every country, gateway to every country is their airport. To know the situation of every country, you see the picture at their airport. This is the departure. Departure will be, you can see. Nothing here. No airline, no anything. Let us save this country. Thank you. Ṣọ́nkílì ẹ̀ wọ́n Nàìjíríà àgbákò sọ̀tọ̀ọ̀tọ̀. Murtala Muhammed airport lélẹ́yìí. Ẹ dákun báwo ni local airport ṣe fẹ́ rí? Wọ́n láwọn tó máa jápa gan wọn rówó pléènì. Àbí àwọn èèyàn ti fi passport wọn yáwó lápò. Àgbákò dé. Àdẹ̀lẹ̀ sá o. Ṣé o pẹ́lẹ́ àwọn àgbà pásítọ̀ wa kan ní Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n ní táìmù ń bọ̀ tó jẹ́ wípé you don't need plane to travel again. Bóyá àsìkò yẹn ti dé. Máa yóò mọ̀ nǹkan tó ń sọ ní jàre. Àwọn èèyàn ń travel. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí bàbá wa nínú Olúwa ṣe sọ wípé àsìkò kan ń bọ̀ tó ní nídìí plane láti travel. Ó dẹ̀ pé àsìkò yẹn ló dé yìí. Ṣé mo pé end time Nàìjíríà nìkan ni end time ti máa ṣẹlẹ̀. Ayé máa parẹ́ ṣé mo pé Nàìjíríà nìkan láyé ti máa parẹ́. Àdùjọ náà iná ọjà náà mọ̀ Nàìjíríà nìkan ló wà. Nàìjíríà nìkan ni wàlẹ̀ àṣírí náà lè sáná láfi Usiri wà. Nàìjíríà nìkan ló pin ayé wà. Nàìjíríà nìkan ló fẹ́ láyé ti fẹ́ parẹ́. Where they preach ọ̀run to us. Ẹni tí ò ti ẹ̀rá àwọn bàbá wa wọ́n kọrin wọ́n ní ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò ní ní lọ́run. Ẹni tí ò gbádùn láyé kò ọ̀run òṣù ọ̀fun. Ẹni tí ò gbádùn láyé á fi àlálìlẹ̀ ó máa jẹ àrámù. Wọ́n dẹ̀ ní àrámù ló máa gbéyàn wọnú iná. So ẹni tí ò gbádùn láyé ọ̀run gan òṣù ọ̀fun. Money is the root of all evil. Ṣùgbọ́n àwọn tó ń print Bible àti Kùránì wọn fún wa lọ́fẹ̀ẹ́ money yẹn gangan ló ń gbà lọ́wọ́ wa. Nigeria airport nìyẹn. Nobody is coming in, nobody is going out. Everybody wants to see everybody mójú kan. Ibi tí fẹ́ fọ́ ojú anybody. A dẹ̀ pariwo títí a ní ẹ máa dìbò. Wọ́n ló dìbò jẹ́sẹ̀ mọ́. Ó dìbò. Wọ́n ní Bọ́lá Tinubu ló máa ṣe. Ẹ̀yin ọba wa. Kátó ṣó fídíò mi mo sáré bá yín sọ̀rọ̀ kan. Ẹ fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ fi ṣe àríkọ́gbọ́n. Lásìkò tá a wà yìí. Ká gbé eré sí ẹ̀gbẹ́ kan kí n serious bá yín sọ̀rọ̀. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá. No matter what they said or whatever they may say about Sunday Igboho's past. Àwọn èèyàn ò fẹ́ gbọ́. Wọ́n ti gé etí àwọn èèyàn lọ. Why tí ẹ̀kọ́ lára Sunday Igboho? Tẹ́yìn náà bá ṣe ohun tó yẹ pé ó cover ohun tẹ́ ti ṣe sẹ́yìn. Ẹ fìyà jẹ wá. Ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ fìyà jẹ wá ẹ febi pa wá. Nígbà tó máa pa Abíọ́lá wọ́n lẹ́yìn ọba yìí náà ni wọ́n pè. Àwọn èèyàn sọ wọ́n lọ́ba méjì péré ni Ògbówó. Bàbá Síkírù Adétọ̀nà
kábíyèsí o Àwùjalẹ̀ Ìjẹ̀bú mi ìrántí orúkọ ọba kejì tí wọ́n dá wọn láwọn méjì yẹn nìkan ni wọn ò gba owó portfolio náà tó pọ́n fi gbówó fún ẹ̀yin ọba wa láyé Abíọ́lá nígbà wàhálà Awólọ́wọ̀ wọ́n ní kò ṣẹ̀yìn ẹ̀yin ọba yìí náà wọ́n lọ́ba ni wọ́n lò Sunday Ìgbòho gbé kí n lọ sí lẹ́tà mọ content tó wà nínú lẹ́tà yẹn o ẹ ti ń pe ọba summit first of its kind ẹni wọ́n lè ṣerú ẹ̀ rí wọ́n wá ní kí Sunday Ìgbòho máa bọ̀ wọ́n ní wọ́n invite Sunday Ìgbòho ẹ̀yin èèyàn mi ṣé kí Sunday Ìgbòho lọ bá àwọn ọba wa ṣe ẹ lè bẹ́ẹ̀ tiẹ̀ ẹ lè dúró fún àwọn ọba tí Sunday Ìgbòho bá wá bá yín kankan ò ní ṣe èmi Yorubawuyi èmi ò lè dúró mi ìmẹ̀yìn tẹ̀ ń wò mí lọ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS tap send app tẹ̀lé fi send owó sí anywhere ni láti òkè òkun tẹ bá fi send owó sí Nàìjíríà from anywhere ẹ má gbàgbé lákọ̀ọ́kọ́ tẹ bá kọ́kọ́ fẹ́ send owó láti gba bónọ́ọ̀sì ẹ forúkọ mi sí Abiola olẹ́wò yẹn TTS tẹ́lẹ̀ tí kàn sí Renix Reshape ẹ bá mi kàn sí wọn àwọn ni wọ́n ṣe gbòógì fún àìsàn káìsàn tàbí àrùn tó bá ń dání láàmú lágọ̀ọ́ ara Renix Connect nìkan lè lè kàn sí fún ẹni tó bá nídìí olólùfẹ́ Renix Reshape ló wà fún àìsàn tó bá ń dání láàmú Renix náà ní méjèèjì then Renix Connect ní fún tọlọ́kọláya ẹ̀yin bàbá wa yìí ẹ wo ọdún tí àwọn ọba ti ń fìyà jẹ wá bọ̀ àwọn tí wọ́n tà wá sóko ẹrú jọ́ kìíní àná àwọn ọba náà ni àwọn bàbá yín tán jẹ́ àwọn ọba àkọ́kọ́ náà ni wọ́n ta àwọn bàbá ọmọ tálíkà ẹlòmíì ṣe dára Cuba lẹ́nìí làwọn míì ṣe dára Brazil lẹ́nìí àwọn ọmọ mi ti di akátá síbi tí wọ́n gbọ́ kankan kàtẹ́wá ni wọ́n ṣe slavery nígbà yẹn tẹ́yìn bá wá dé nísìn tẹ́ wá pa ìkónilẹ́rù yẹn tẹ́ wá parẹ́ tẹ́ wá ṣe dáadáa fún wa pé ẹja pawọ́pọ̀ kí ilẹ̀ wa kò lóko ẹrú ìyá rẹ̀ mi Tinubu gbé 1 billion lọ sí Ilé Ifẹ̀ ń jọ̀wọ́ wọ́n ṣe mú ìyá rẹ̀ mi sọ́wọ́ ni by fire by force ó ń láti lọ sílẹ̀ Haúsá lọ fún wọn ní tiwọn kí Tinubu tó dórí oyè mọ iye tí Tinubu fún wọn lẹ́ Haúsá lẹ́yìn tó délé orí oyè mọ iye tó fún wọn bẹ́ẹ̀ rẹ̀bí Tinubu láti lọ sílẹ̀ fún 500 million lẹ́yìn wá kú foodstuff lọ bámú Ìfẹ́mi Tinubu tó jẹ́ first lady tó bá bẹ̀rù títí débi kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn definitely president gan ò lẹ́sẹ̀ ńlẹ̀ ká má ti wá sọ̀rọ̀ nípa ẹ̀yin ọba wa ṣé bẹ́ẹ̀ máa ṣe bọ̀ tẹ̀lé wọn lélẹ̀ for the rest of your life àtẹ̀yìn ọba bá ń ṣe bọ̀ nígbà tí Tinubu tó jọmọ Yorùbá wà ń bẹ̀ lẹ́nìí tí Tinubu bá wá kú òun bẹ̀ kí ni wọ́n máa sọ yín dà ìgbà àkólẹ̀ àbí gbà ṣùwọ́ àwárí ẹnì kankan ká lè pè ní ojú fún àwa ọmọ Yorùbá especially àwa tálíkà ní Nàìjíríà àti lókè òkun tó tayọ Professor Banji Akíntóyè pẹ̀lú ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n lẹ́ni kó wálé kó wá bá yín ṣe meeting kò fọ́ ní rárá àwọn tí wọ́n ń wò mí àtàwọn tí wọ́n ti wò mí nísìn tó máa wò mí létà wọ́n rí Àdìsá ọmọ Aládìkún gẹ́gẹ́ bí ẹyin ijú wọ́n wá rí ẹ̀yin bàbá wa gẹ́gẹ́ bí igi gbọ́ọ̀rọ̀ tẹ́nu ẹmú ṣóńṣó wọn ò ní gbà kí ojú wọn tó jẹ́ Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kó súnmọ́ ẹ̀yin igi ṣóńṣó Yorùbá ní igi gogoro má gún mi lójú àtòkèrè báyìí lèèyàn ti máa ń dọ̀jì ẹ̀ àlọ́ a máa dọ̀jì ẹ̀ fún yín ni ẹ̀rù yín bà wá ẹ̀ wá lè kọ́gbọ́n kẹ́yìn náà ti wà sọ pé lẹ́nìí báyìí la fẹ́ ṣe bàbá Ọbásanjọ́ bọ̀tà wọ́n ní àwọn wà mọ́ Nàìjíríà
ju Odùduwà nation lọ mi bá ní tá ń pe mùsùn wọn láìsùn mi bá ní kí n sọ bẹ́ẹ̀ ni tí wọ́n bá pé mo wò pẹ́ gbàlagbà ni wọ́n èmi bá ní ta ló pe mùsùn wọn láìsùn wọ́n tán wà lórí oyè gan-an kó ọ̀nà tó ọ̀nà Ogun State wọn ò rí ṣe ordinary ọ̀nà ládùúgbò ìgbà tí wọ́n fi jẹ oyè ọ̀nà Ogun State ṣe kódà ọ̀nà tó lọ sí Ọ̀tà lóko wọn ò rí ṣe wọ́n ní àwọn prefer wọn Nàìjíríà àwọn wà more Nigerian than Odùduwà nation. tí ìyá mi máa ń bẹ̀ sọ tó bá ti ń ṣe ó ti yẹ̀yàn ọmọ Yorùbá ṣó kílẹ̀ ẹ̀ sí yín ṣé tí mo mí níbẹ̀ yẹn ṣó yé yín mo ṣọ́pù máa yé yín tó kọ́ lọ́gbọ́n lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ ọmọ ọ̀ràn dẹ̀ ní new era lélẹ́yìí kò ń ṣe era tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ̀ ń dé wa mọ́nú agolo ẹ̀rẹ́ wa jẹ à ń pariwo títí ẹ̀rẹ́ wa tà ààyè pariwo nísìnyí wà ń rẹ́ wa báyìí wà ń bù wá dànù àbí kò sí wàhálà bàbá wa Fúlàní fẹ́ bá yín sọ̀rọ̀. Literally, we are now turned into beggars. And Our people are hungry, no food to eat. Men have abandoned their families and left a mother with kids. A country that is endowed with human and capital. A country that's very rich. This is the way our politicians have made it. Nigeria is a very rich country. We have no reason whatsoever to be poor. We have no reason to be hungry. We have no reason for our children not to be educated. The members of the National Assembly, their budget 2024 is 197 billion. That is more than all the 25 federal universities put together. They were given 75 billion to buy vehicles, 164 million each. There is an emergency. There is hunger in the land. Millions of people in Nigeria, in this land of plenty, predominantly women and children, go to bed hungry with no certainty of having anything to eat when they wake up. And yet you come to Abuja, you see all these politicians living it up. We are seeing it. I don't know, the ministers are not seeing it. The senators and members of National Assembly are not seeing the sufferings of our people to go and tell the president, because the president clearly and his team do not have connection with the daily realities of our people. But the president... Chocolate. Eba wa share video bóyá lè kan president. Bóyá máa pretend pé àwọn mọ̀ pé bí ń pa àwọn èèyàn. Ẹni tó bá sùn máa ń jí èèyàn kí ń jí àpérọrọ. If they try to pérọrọ bí ẹni pé àwọn sùn, we go jí wọn pẹ̀lú ariwo wa. Àwọn èèyàn kan tẹ̀ tó pé àwọn padà jí wọn pẹ̀lú ìgbájú. Bí káàkiri àwọn orí yìí bá kọ́ máa jí pẹ̀lú ìfọ́tí ìgbárùn ni. Ṣé gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yín yẹn, àwọn security yín yẹn, gbogbo àwọn tẹ̀ ń bá yín yẹn, ó máa ká lójú everybody ńjọ́ kan. Kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe, ojú everybody máa clear lọ́jọ́ kan. Imagine, ebi ń pa aráàlú. Ìlú tí ebi ti ń fọ́ ojú àwọn èèyàn, tẹ́bi ti ń ṣe àwọn èèyàn léṣe. That same ìlú yẹn kan yẹn, letting ra mọ́tò 164 million naira. 164 million naira. Many school children are dropped out. They are out of schools. Early marriage, lẹ́yìn fáwọn obìnrin. Ọmọ 6 years ó ti lọ lé ọkọ, 7 years ó ti lọ lé ọkọ. Táwọn arókè yẹn bá ń ṣe káwọn náà máa ṣe ńlẹ̀ wà ńlẹ̀ Yorùbá ni. Ṣé káwọn náà máa ṣe ni? Bẹ́ẹ̀ kí máa lọ mọ́mọ́ wá kó máa kó fẹ́yìn politicians kẹ́ máa fẹ́ wọn. Ẹ kú lójú tì, kò sọmọ tẹ́lẹ̀ bá sùn. Kò ní yín lára. Ká sí nǹkan kan.
ìlú tí ebi ti ń pa àwọn èèyàn everybody ti di beggars wọ́n ti di àlìmọ́njìrì. You see the northerners, they are speaking up badly now because situation yẹn ó worse ju ti Buhari lọ, and the next person tó ń bọ̀ wọ́n á fojú Nàìjíríà rí àtàdátàbà bá àlàrúbá ìyá. Tinubu is there now, kò tí ì lo ọdún méjì ayé àwọn èèyàn ti fẹ́ ta báyìí. Tó bá máa fi lo ọdún mẹ́rin pàápẹ́, tó bá lo ọdún mẹ́jọ, wọ́n wá ní there is light at the end of the tunnel. Driver lẹ ti mọ̀ gógógó yó. Báwo ló ti fẹ́ wá àwọn èèyàn safely out of tunnel tó máa fi rí láìtì? Awakọ̀ Nàìjíríà ó ti mọ̀ gógógó yó. When I say the driver, I don't mean Baba Tinubu alone. I mean every one of them. Both the driver were trained and the co-drivers. Wọ́n ti mú gọ̀ngọ̀n. Or let's put it this way, when they say there's light at the end of the tunnel, train gangan fún ara ẹ̀ ó ti kúrò lórí rail line. Àbí you think Nigeria ṣì wà lórí rail line? Nigeria ò sí lórí rail line mọ́, ó ti yàbàrà kó lórí rail line. Ṣé train tí ò sí lórí rail line ló máa rí at the end of the tunnel? Báwo ló ṣe fẹ́ rí? Now Sunday Igboho ó ṣe fraud kan extradite ẹ̀ wálé. Gbogbo tó ṣe máa tètè kánná sí Nàìjíríà, tó tètè máa tètè ju iná sí Nàìjíríà, òun lè máa ń dá wọlé. Bóyá kẹ́ mú nẹ́ẹ̀tì kẹ́ lọ fi gbé níbi tó wà. Bàbá ti explain, wọ́n náà bá wọn parí ìjà ni. Àwọn ò dá sí, àwọn ò repo, àwọn ò tépo, àwọn ò fepo ṣe nǹkan. Àbọ̀ supply epo sí Germany ni. Pá wọ́n ti dájọ́ kọ́ lọ extradite ẹ̀ wálé. Ọmọ Yorùbá ni. Àbá Kyari wẹ́rọ yóò jọ mí lójú o. Ilẹ̀ Yorùbá náà ti dájọ́ Awólọ́wọ̀ tí wọ́n fi ti Awólọ́wọ̀ mẹ́wọ̀n. Ilẹ̀ Yorùbá náà ti dájọ́ Fẹlá Aníkúlápó Kútì tí Fẹlá fi ṣàìmọ̀ tó fi ṣẹ̀wọ̀n láìmọye ìgbà. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti ju Olúfúnmiláyọ̀ Ransom Kútì látòrí upstairs sílẹ̀lẹ̀. Ilẹ̀ Yorùbá ni. Sunday Igboho ẹ máa ní kó gbé wálé, ṣé bọ́mọ Yorùbá ni? Gbogbo tí wọ́n bá tó ń sọ pé Àbá Kyari ṣe, ó gbé gbá ó gbàwo gbókòkò bàbá aṣáṣùn. Àbá Kyari ń Fẹlá lọ́wọ́ Nàìjíríà, wọ́n dìde tán fún ni. Tó yẹ pé confirma pé àwọn tiẹ̀ confirm pé US government tí ó they need all àwọn release Àbá Kyari fún Amẹ́ríkà bóyá lágbára tó. Wọn ọkọ̀ tó pé Nàìjíríà máa lànà torí ọmọ wọn yẹn ọ̀kan. Àwọn yẹn ò kí ẹ̀, wọn ò fi ọmọ wọn sílẹ̀. Nígbà tí wọ́n pa Fúlàní ní kílórúkọ ẹ̀ nígbà ayé Buhari tó ń contest nígbà yẹn, Buhari travel down pé láyé yín lè pa Fúlàní lọ́yọ̀ state. Buhari ló sọ fún yín wípé a slap on Boko Haram is a slap on the northerners. Tẹ́ bá fẹ́ try láti eradicate insurgency ní Nàìjíríà, ó ní gbogbo northerners lè fẹ́ eradicate. Fighting Boko Haram is fighting the northerners. But ẹ̀yin ọba yẹn, ibi tẹ́ ń lọ yìí, ibi meeting tẹ́ fẹ́ lọ ṣe, ẹ jẹ́ n bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ yín. Ṣé ibi tẹ́ ń lọ yìí, ṣé ẹ̀ ń lọ sọ̀rọ̀ ọmọ Yorùbá àbí fẹ́ lọ gba portfolio? Ẹ jẹ́ ká jọ rò báyìí. Tó máa fún yín ní portfolio tí wọ́n gbowó fún yín nítorí ìran yín, ká má bàa kú olóko ẹrú, nítorí bí Sunday Igboho lọ tó lọ ṣàlàyé pé ìran òun gbọ́dọ̀ kú olóko ẹrú, nítorí Professor Banji Akíntóyè
tí wọ́n ń pariwo pé ìran mi gbọ́dọ̀ kó lóko ẹrú nítorí Yorubawuyi tó bọ́ síta, nítorí gbogbo àwọn agbẹnusọ ọmọ Yorùbá àtàtà tí wọ́n bọ́ síta nípa fẹ́ kó lóko ẹrú tó fẹ́ pé torí bẹ́ẹ̀ náà ṣe invite ẹ̀yin ọba wa tí wọ́n á gbé portfolio fún yín which we know wípé ẹ̀yin kọ́ ni ẹni àkọ́kọ́, ẹ̀yin kọ́ lọ́ba àkọ́kọ́, ẹ̀yin kọ́ lọ́ba ẹ̀kejì. Ó ti wà nínú ìtàn látàyé báyé wípé ìran àwọn ọba tó ti lọ síwájú pé àwọn náà ta àwọn ẹrú. Point of no return ní Badagry. Ìtàn àwọn bàbá àwọn ọba wà ń bẹ̀. Yìí tó gbàgbó ṣìnáàpù láti kó 100 men kalẹ̀. Ṣé ṣìnáàpù yẹn kò mú tán mọ́? Yìí tí wọ́n fún ní umbrella tó fi kó 50 women kalẹ̀. Umbrella yẹn ṣé kò padà bàjẹ́? Yìí tí wọ́n fún ní sálúbàtà tó fi fún wọn ní èèyàn 150 láti lọ ṣe ẹrú lókè òkun. Sálúbàtà yẹn ṣé àwọn ọmọ ẹ lè pín mọ́ ogún nísìn? Ṣé àwọn ọmọ yín lè àwọn ọmọ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ àwọn ọba ṣé lè bọ́tà sí kan ní bàbá yín o you are proud kẹ́ wá fi hàn fún wa pé bàbá yín o nígbà tó wà lórí oyè umbrella tí wọ́n gbà lọ́wọ́ àwọn òyìnbó ni o tí wọ́n fi kó èèyàn 1,500 kalẹ̀ bí 150 káwọn èèyàn máa lẹ́yìn lóko. Are you proud of your forefathers tí wọ́n ta àwọn ọmọ tálíkà? Gbogbo èyí tó bá wù kẹ́ wá gbà lọ́wọ́ anybody aside for Baba Tinubu nìkan 10 years to come will your children be proud of you? Mi sì gbọ́ lọ́wọ́ tó fi lọ́ta gbọ́ ọmọ Yorùbá o bàbá òun wà ń bẹ̀. Ẹ̀mí yẹn á gùn o àwa náà ò ní kánjú kú. 50,000 naira ní last year ohun tó lè rà 100,000 lè rà nísìn. Ẹ̀yin ọba wa ẹ wá dákẹ́ sí bí olóńdù tó má ti tì yín sí ni anywhere belle face ẹ ń lọ ní. How profitable it is for a man to sell his family for token. Báwo ni ayé ṣe máa jẹ́ èrè fún yín? Òyìnbó make names nílé ayé tán wáyé ẹ dẹ̀ ń travel around. Àwa ń bí à ń wò yìí. Wọ́n lẹ́ni tá a lè mú Ọlọ́run là ń falẹ̀ lọ́wọ́ àbí kò sí wàhálà but no champion forever. Kẹ́yìn tó débẹ̀ lẹ́nu àwọn kan náà wà ń bẹ̀ lánàá. Ẹ ti rọrọ àwọn mùsùlùmí ẹ bó ṣe bẹ́yìn yọ January 2024 February 2024 even March 2024 téèyàn kan bá sọ fún ọ wípé àgbákò máa dé bá wọn nílẹ̀ Yorùbá báyìí wípé àwọn Yorùbá 70% máa dìde, àwọn tí wọ́n ń lé tí wọ́n ń kàn níkò lórí ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe máa ń nà wọ́n máa ń kàn wọ́n níkò lórí lójoojúmọ́ ni everything náà ń ṣe fún wọn. Tó bá ní oníṣẹ̀ṣe kan máa sọ̀rọ̀ wípé àwọn mùsùlùmí ò ní lè sọ̀rọ̀ wọ́n á jiyàn. Ṣé pé àwọn mùsùlùmí fẹ́ràn wọn ti ń pè fún peace accord nísìn? Àwọn tó jẹ́ gbàgbà wọn ti ń bọ̀ ta. Olúwo ló délé ilé o, Olúwo ló dálẹ̀, wọ́n ti parí pé Olúwo ló dálẹ̀. Well, Olúwo was doing this pàlàpàlà tí gbogbo wọn rẹ́rìn ni inú wọn ń dùn ṣéwù àkàrà mọ́kàláwù ẹ̀bà lákàláwù kúlíkúlí lákàláwù ṣéwù. Àwọn gangan ni wọ́n pariwo Olúwo nsìn. Ohun táyé bá sọ ẹ́ dà ṣe bóun náà ó fi ìbú ẹ̀ bòdọ̀lá. Ohun táyé bá sọ ẹ́ dà ayé ilé ẹ̀yin tá à ń pariwo lẹ́nìí. Àwọn èèyàn yìn yín o ẹ̀yin politicians àwọn tí wọ́n ń jẹ lábẹ́ yín wọ́n ń pariwo yín o ẹ̀yin ọba náà
àwọn tí wọ́n ń jẹ lábẹ́ yín wọ́n pariwo yín o ṣùgbọ́n ẹ ní sùúrù. Báwọn oníṣẹ́ ìṣẹ̀ṣe dìde sáwọn mùsùlùmí tí wọ́n dúró de pé ẹni tí tó máa ṣẹlẹ̀ kó wá ṣẹlẹ̀ tó bá dífẹ̀ fún wọn wípé àwọn mùsùlùmí wọ́n á rí ohun tójú wọn rí lẹ́nu mẹ́ta yìí nílẹ̀ Yorùbá wọ́n á jiyàn. Now they are saying can't stop àwọn ọmọ náà wọn náà ṣe bẹ̀rẹ̀ ni. A day will come when the hunter will be hunted. Trust me. Ìjọjọ́ kan ń bọ̀. Ẹlẹ́mọ̀ṣọ́ òbáyé jẹ́ òbọ̀run ṣe jẹ́ ó lè gòkè ó lè sọ ó lè tàpá ó lè fọ́n ayé ń pọ̀ ẹ̀pẹ́ oko bí erin kò sí nígbò wọn lẹ́yẹ bí ọ̀kìn ò sí lọ́dọ̀. Ìwọ wa ti gbàgbé wípé ọjọ́ kan bọ̀ tọkọ ó pẹ̀ràn tíyàwó lọ́ta tí ò ní jẹ níbẹ̀ ṣì ní ó mọ̀ dùn. Ọjọ́ kan ń bọ̀ gbogbo èèyàn lẹ́mọ̀ṣọ́ tẹ́ ẹ̀ ní ilẹ̀ Yorùbá lára, gbogbo èèyàn lẹ́mọ̀ṣọ́ tẹ́ ẹ̀ ń fìtínà wa, gbogbo èèyàn lẹ́mọ̀ṣọ́ tẹ́ ẹ̀ sọ pé àní rọ́nà lọ. Ọjọ́ kan ń bọ̀ táràlù tí wọ́n máa di Ṣọ̀ún ogun lọ lámọ́ yín lọ́wọ́. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú àdó dídì. Yorùbáwùyí lórúkọ mi, Yorùbáwùyí lèmi ń jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé Sunday Igboho ó lè jìbìtì wọ́n tó kọ́ tẹ́yìn kankan gbùm àwọn kankan gbàm ó ti ṣẹlẹ̀. Àwọn sọ pé ó máa lọ́ǹgì gan kò ní lọ́ǹgì. Ó máa kí ni máa ń fa ajá ni àbí kí ni máa ń fa agùn. Kówókówó lè ro wọ́n o, kówókówó lè ro wọ́n, kówókówó lè ro wọ́n o, kówókówó lè ro wọ́n. Àdìsá ò tó mọ́ ojú tẹ̀ ẹlẹ́gàn, kówókówó lè ro wọ́n. Ọmọ aládìíkùn òwò mọ́ ojú tẹ̀ ẹlẹ́gàn kò lè wó. Àṣẹ Èdùmàrè. Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Yorùbáwùyí ni mi ń jẹ́. If you are seeing me for the first time, lórí page àmọ́ máa ń ṣe several places. I am the one and only Akalolu of Yorùbá land. Ogbọ́rọ̀ ẹ̀rì adáwọn ilẹ̀ Yorùbá ọmọ ìjọmọ lọ. Iye olóyè tí òpè méjì abẹ ní ọmọ òṣèré pààrọ̀ tó máa pààrọ̀ tiwa. Adéwájú federal government tó bá tún wá sáìn ló máa déwájú Elédùmarè. Ṣé ti thumb up lórí ṣe. Ẹ fún wa ní thumb up ẹyọ kan. Ẹ kọ kọ́mẹ̀ntì yín kí lẹ rí sí ṣáwíire àbá àwíire. Ẹ kọ kọ́mẹ̀ntì yín sí comment section. Ẹ bá wa share fáwọn èèyàn kí wọ́n lè rí. Tẹ́ bá like nǹkan tá a sọ ní o. Tẹ́ bá like ẹ kò sí wàhálà. Àwa ò bínú. Ṣùgbọ́n orí péjì Yorùbáwùyí lórúkọ mi. See you in my next show. Thank you, brother. Ẹ ti download tap send. Ẹ sì download. Ẹ ti consider Connect. Wà lára yín. Thank you, man.